Kú déédéé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Àhóbò Fálẹ́yẹ. Gómìnà ìpínlẹ̀ Kogi ti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn níbi ayẹyẹ gbígbé àṣà sókè ti lílo ẹ̀rọ ìgbàlódé ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú APC èyí tí ó wáyé nínú ilé gíláàsì ní ìlú Lọ́kọ́jà wípé kò ní sí ẹkùn agbègbè kankan tí yóò fi tipátipá fa olùdíje fún ipò kan sílẹ̀ nígbà ìṣèjọba òun àti pé gbogbo ẹkùn kọ̀ọ̀kan ni ó ní òmìnira láti yan olùdíje fún ipò kọ̀ọ̀kan. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé nínà tán àti ṣíṣe ohun gbogbo lọ́nà tó tọ́ ohun bó ti yẹ ní ìpilẹ̀ṣẹ̀ ìlànà òfin ẹgbẹ́ tí òun sì ti ṣetán láti tẹ̀lé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìpàdé lọ́tọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé àti ti ìpínlẹ̀ Plateau gómìnà Caleb Mutfwang lórí jíjó àjórẹ̀yìn ọ̀rọ̀ ìlànà ètò ìṣèlú èyí tí àwọn olóṣèlú tí wọ́n jẹ́ gbòógì nínú òṣèlú ṣíṣe ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lóríṣiríṣi ṣáájú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Ìròyìn náà ló sọ fún gbogbo ènìyàn wípé Mákindé jẹ́ ọ̀kan lára àwọn gómìnà díẹ̀ tí ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP tí ó sì dúró tí ìjì bíbọ̀dì ẹgbẹ́ alátakò sí ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ kò tíì gbé lọ ṣùgbọ́n tí ó ní ìgbàgbọ́ lórí èròǹgbà rẹ̀ láti díje fún gbígba ìwé àṣẹ tí ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú PDP ti ọdún 2027. Ṣùgbọ́n Mutfwang ní ìdàkejì ẹ̀wẹ̀ òun wà nínú àwọn ènìyàn tí ó fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC láti kún ìwé orúkọ àwọn ènìyàn ẹgbẹ́ alátakò jàǹkànjàǹkàn tí wọ́n bọ̀dì sí ẹgbẹ́ òṣèlú tí ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Human Resource Manager àti olórí elétò ààbò ti iléèwé aládàáni méjì kan ni wọ́n lọ fi tó olú iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní Ìkẹjà létí wípé àwọn gba oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ lórí WhatsApp ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn láti ìlà ìpè tí àwọn kò mọ̀ wípé wọ́n ti rí àdó olóró sínú ọgbà iléèwé àwọn ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti kó ọ̀rọ̀ náà dànù sínú igbó tí wọ́n sì fi ń dá gbogbo ènìyàn lójú wípé àwọn ti ṣe àyẹ̀wò ọgbà iléèwé aládàáni méjèèjì fínífíní tí àwọn kò sì rí ohun tí ó jọ mọ́ àdó olóró kankan níbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Olórí orílẹ̀-èdè United States lábẹ́ akọ̀wé fún ọ̀rọ̀ ètò òṣèlú Alison Hooker ti ké sí ìjọba àpapọ̀ láti ṣe ohun gbogbo tí ó wà ní ìkáwọ́ wọn àti gbogbo agbára tí wọ́n ní láti dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n bá lè ṣe ẹ̀sìn ìgbàgbọ́ wọn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, ayọ̀ ohun àlàáfíà àti láìní ìdènà kankan nínú rárá. Hooker pe ìpè yìí níbi ìpàdé US-Nigeria Joint Working Group èyí tí ó wáyé nínú ọ́fíìsì National Security Adviser ONSA Abuja. Ìpàdé yìí wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn agbébọn kọlu ilé ìjọsìn ti àwọn Kìrìsìtẹ́nì mẹ́ta tí wọ́n sì kó àwọn olùjọ́sìn tí ó dín díẹ̀ ní 170 lọ ní ìjọba ìbílẹ̀ Kajuru agbègbè kan ní ìpínlẹ̀ Kaduna. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Sun. Ààrẹ Bọ́lá Tinubu ti fọwọ́ sí rírán àwọn aṣojú ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà 4 nínú àwọn 68 tí àwọn aṣòfin ti fìdí àyẹ̀wò wọn múlẹ̀ wípé wọ́n yán kànkàn nínú oṣù Kejìlá lọ sí àwọn orílẹ̀-èdè 4 kan. Ìfọwọ́sí yìí wáyé láti lè jẹ́ kí àyípadà ọ̀tun ohun ìtẹ̀síwájú dé bá iṣẹ́ pàtàkì tí ìṣèjọba ọ̀hún ṣe lọ́wọ́ àti láti tún ró ìbáṣepọ̀ tí ó wà láàárín àwọn àti ètò ìlànà ilẹ̀ òkèèrè tí ó péye lágbára. Àwọn aṣojú tuntun náà ní aṣojú Ayọ̀délé Òkè sí orílẹ̀-èdè Faransé, Colonel Lateef Ààrẹ yóò lọ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí aṣojú Aminu Dahatu Kanjigari Suleiman gómìnà ìpínlẹ̀ Kebbi tẹ́lẹ̀ rí yóò lọ ṣojú orílẹ̀-èdè yìí ní ilẹ̀ Turkey. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ẹgbẹ́ àwọn adájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà NJC ti fi orúkọ àwọn adájọ́ 14 kan ṣọwọ́ sí Ààrẹ Bọ́lá Tinubu láti yàn wọ́n sípò gẹ́gẹ́ bí adájọ́ nínú ilé-ẹjọ́ àpapọ̀ tí ó ga. Nínú ìwé àkọsílẹ̀ tí igbákejì adarí ti ọ̀rọ̀ ìròyìn ẹgbẹ́ NJC ìyáàfin Kẹ́mi Ògèdèngbé gbé síta ní Ọjọ́bọ̀ ni ó ti sọ pé fífi orúkọ àwọn ènìyàn yìí ránṣẹ́ kò ṣẹ̀yìn ìpàdé aláàdọ́fà 110 àwọn tí ó wáyé ní àárín ọjọ́ 13 sí ọjọ́ 14 oṣù Kínní.
January 13 sí 14 ọdún 2026. Gbogbo orúkọ àwọn adájọ́ mẹ́rìnlá náà wà nínú ìwé ìròyìn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Yẹni Kútì tí ó jẹ́ ọmọbìnrin akọni olórin Afrobeat Fẹlá Aníkúlápó Kútì ti sọ̀rọ̀ síta lórí ìfàǹfà tí ó wáyé láàrin ìràwọ̀ olórin nì Wizkid àti àbúrò rẹ̀ ọkùnrin Seun Kútì, tí ó sì dúró lórí ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún bàbá òun tí ó jẹ́ akọni ọkùnrin. Ó sọ ọ̀rọ̀ yìí jáde síta lórí ètò tí gbogbo ènìyàn nífẹ̀ẹ́ sí, èyí tí wọ́n ń pè ní èròǹgbà rẹ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán TVC wípé òun fẹ́ràn Wizkid tí òun sì bọ̀wọ̀ fún ẹ̀bùn tí ó ní, ṣùgbọ́n orúkọ bàbá òun ni wọn kò gbọdọ̀ fi yíyẹ rẹ̀ tàbí dọ̀tí rẹ̀ lójú gbogbo aráyé, àti pé kò yẹ kí ó máa fi ara rẹ̀ wé bàbá òun nítorí pé igi jìnnà sí agbárí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Leadership. Ọ̀gá àgbà adájọ́ ti ìpínlẹ̀ Rivers, Adájọ́ Simon Amadi, ti kọ̀ jálẹ̀ láti tẹ̀síwájú tàbí ṣiṣẹ́ lórí ìbéèrè tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ gbé kalẹ̀ níwájú rẹ̀ wípé kí ó yan ìgbìmọ̀ ìwádìí láti ṣe ìwádìí gómìnà Siminalayi Fubara àti igbákejì rẹ̀ Ngozi Odù lórí ẹ̀sùn ṣíṣe gbogbo nǹkan báṣubàṣu àti ìwà ọ̀nà àìtọ́ tí ìṣèjọba rẹ̀ ń tọ̀. Ṣùgbọ́n Adájọ́ Amadi wá ṣàlàyé nínú èsì rẹ̀ wípé òfin kò gbà òun láàyè láti gbé ìgbìmọ̀ ìwádìí ẹlẹ́ni méje kankan kalẹ̀, àti pé òun ti gba ìwé àṣẹ ilé-ẹjọ́ méjì láti jáwọ́ lórí irú ẹ̀sùn ìbéèrè bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ilé-ẹjọ́ tí ó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ti da ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé nù lórí ìpẹ̀jọ́ kòtẹ́milọ́rùn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dá fún ọ̀gá elétò ààbò CSO ti olóògbé General Sani Abacha, Major Hamzat Al-Mustapha, ẹni tí ó pa Kudirat Abiola dá ní ọjọ́ kejì oṣù keje July 12 ọdún 2013. Ìjọba ìpínlẹ̀ Èkó àti àwọn ènìyàn kọ̀ọ̀kan ti kọ́kọ́ gbé Al-Mustapha lọ sí ilé-ẹjọ́ tí ó ga èyí tí ó kalẹ̀ sí ìlú Èkó, tí adájọ́ Mojí Dàda sì gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ní 30 oṣù kínní ọdún 2012 wípé ó jẹ̀bi ikú kí wọ́n sì lọ yẹgi fún un. Lẹ́yìn ìdájọ́ yìí ni wọ́n tún gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ ní ọjọ́ 13 oṣù keje ọdún 2013, tí adájọ́ sì tún yí ìdájọ́ padà wípé kí wọ́n má ṣe yẹgi fún un mọ́ rárá, kí ó máa lọ sí ilé rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Ìdájọ́ yìí ló mú ìjọba ìpínlẹ̀ Èkó gbé ẹjọ́ yìí lọ sí ilé-ẹjọ́ àpapọ̀ tí ó ga jùlọ, níbi tí wọ́n ti sọ fún wọn wípé kí wọ́n lọ pe ìpẹ̀jọ́ kòtẹ́milọ́rùn láàrin 30 ọjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláì lọ kàn sí YouTube channel Ìròyìn Lerefe, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ má ṣe gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn Ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé, mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.